wọn apọn gbogbo wọn kò lè rí afún gbogbo wọn kò lórí land ẹ̀yin ọmọ yìí ẹ̀yin jókòó jẹ àwọn ajá tó ń bá wọn gbó ìwọ dákẹ́ ẹnu ẹ̀ eléyìí kò tiẹ̀ kò dìsáàfù ọ̀rọ̀ ìfẹ́lẹ́lẹ̀ kó máa gbogbo ẹ̀ ajá lélẹ̀ eléyìí ń gbó fílẹ̀ àfọwọ́lẹ̀ kí wàá ló wá bí ká tún máa pariwo mọ́ àwa fún wọn lẹ̀ ọ̀rọ̀ ta lọ lọ́hùn ó wá ṣẹlẹ̀ ọmọkùnrin tó ń pè ta lọ lọ́hùn ọ̀rọ̀ ẹ̀ wá ṣẹlẹ̀ nígbà tọ́rọ̀ ti rú ọmọkùnrin yẹn wá ṣẹlẹ̀ ẹ wá ń wo àwọn ẹni àdánù àwọn tó hàn ní jèrè tọmọtọmọ èpè yẹn ló ń dùn yín àbí amú yín amú àwọn ọmọ yín ẹ̀yin tá ẹ̀ ń fi mí wé ta lọ lọ́hùn ẹ̀ ní jèrè tọmọtọmọ tẹ́ ẹ̀ ń ṣe pé Saheed Shittu ló dálẹ̀ òun ló jẹ́ kí ta lọ lọ́hùn ṣe báyìí ẹ̀ ní jèrè tọmọtọmọ òní dá fún yín kò ní dá fáwọn ọmọ yín òṣì òní kú òun ìrandíran yín àdàbí tó bá jẹ́ pé ń tẹ́ ń sọ ń pa mi bó ṣe rí nìyẹn nìkan lẹ́ máa jèrè lè pe yín máa mímì èpè tí mo ṣe máa mú mi ṣẹ́gi bọ́ ẹ wá ní ìkọ̀kan náà làwọn méjèèjì ọlọ́run gan ṣe pé mi ní tufẹ́ lábẹ́ ní kàfẹ́ lábẹ́ máa kàfẹ́ lábẹ́ ọlọ́run ní báwo lẹ ṣe máa fi ké mujirimu pòkì kírímínà báwo lẹ máa ṣe máa fi wé olùgbàgbọ́ òdodo èmi ń pèpè pé ẹ kúrò níbi ẹbọ èmi ní ẹ má ṣẹbọ báwo lè bí ṣe wá jẹ́ mújírímù báwo lè jẹ́ kírímínà báwo ni mo ṣe jọ́daràn èmi ní ẹ má ṣẹbọ ẹ má ṣọṣẹ́ àwúre ẹ má ṣọṣẹ́ ìtajà àwọn àfọ àwọn atọ́ ń ṣe tó ń polówó ẹ̀ lèmi ń bá wí ẹ̀yin wá ń ṣe pé èmi àtẹni tó ń polówó oògùn ìkọ̀kan náà ni sórí yín pé ẹ wá ń sọ pé ìwọ ló dálẹ̀ o ìwọ ló dá wa lálẹ́ o ìhun gangan ní ẹ̀yin ìjọba ẹ bá wa mú ẹ bá wa àrẹ́sì ẹ bá wa ṣe kíní kan ṣé mi ń polówó oògùn ni báwo la ṣe jọra wa ẹ wá ní ìwọ ló ń bú àwọn bàbá yẹn kó tó di pé ta lọ lóhun náà wá ń bú wọn bàbá wo ni mò ń bú ṣé bàbá tó polówó ẹbọ ṣé bàbá tó polówó ẹbọ àbí tó bá fìlàmù jẹ ẹ rí pé mo sọ pé mi ò fẹ́ play fídíò àwọn àgbàlagbà yìí màá wá fẹnu sọ ẹ̀yin tó request tó parọ́ mọ́ mi irú akéwújẹ lẹ́dẹ̀ òun parọ́ mọ́ mi irú tí mi ò ṣe ó parọ́ mọ́ mi ìmáàmù Paris òun náà parọ́ mọ́ mi nọ́mbà jẹun wá. ayé sílẹ̀ ó pa mílíọ̀nù rẹpẹtẹ ńgbà mò ń gbọ́ pé ó dọ́dẹ̀ ti 500,000 ẹ̀yin ará Ìlọrin so ọba yín ò di 500,000 lọ lọ́ba táwa gbèrú tá a gbà pé ọba láìla nínú ọba tó ní respect jù ní bàbá wọba Ìlọrin ẹ bá ń ṣe ṣéwù lẹ́ẹ̀mẹ́ta ṣéwù wallahu yasimuka minan nas la takhafu darkan wala takhsha. Kí ni tí mo sọ débẹ̀ mo tẹ̀lé bàbá wa láàfin lọ sí ọ̀dọ̀ bàbá wa Emir nílọrin jàlálà yẹn pọ̀ débi pé a fẹ́ gbàgbé ara wa sí jòkó èmi nìkan ni mo gba microphone tí mo búra múramù lórúkọ aláàfin jọ́nà lọ pé ẹsẹ̀ jàlálà yìí pọ̀ ṣé nítorí pàmẹ́ lọ́rẹ́ ẹ sì fẹ́ kí amọ́lẹ̀ yanyan lèmi náà ni mo bá rẹ̀ sí ohùn sókè èmi gan mọ̀ yìí pé jàlálà ọba yìí pọ̀ jàlálà yẹn pọ̀ ọlá yẹn pọ̀ àwọn aráàlú fún ní respect irú ọba tó jẹ́ adájọ́ àgbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọba tó ríran rí ayé ọba tẹ́lẹ̀ bá ní patí ọba tẹ́lẹ̀ bá àwọn ìyàwó ẹ̀ níbi tí wọ́n ti ń jó níta gbangba ọba tó respect ara ẹ̀ ọba tó fi ẹ̀sìn ṣe symbol ẹ̀ tó fi Islam ṣe symbol kẹ́nìkan wá jáde kó ní ọba Ìlọrin ọjà ní mo lè sọ ọ́ di sàrámà tí màá tú ẹ̀ dànù. ẹ gbọ́ mi yé. ó yé mi. tí bá fẹ́ bú ọba Ìlọrin mi ò nídìí kí n rún ẹ kò ní dá fọ́ba Ìlọrin kò ní dá gbogbo yín ayé gbogbo yín ò ní dá àbẹ́bẹ́ sọ orí burúkú ẹ̀rọ kó mọ̀ bẹ̀rù ọba Ìlọrin àyè ní ṣe oríire kò ní dá gbogbo àwọn máàmù Ìlọrin tó mi tù lẹ́nu tó mi tù mi sàrámà èmi àwọn ará ọkọ ọlọ́ba mi bú èmi ni máa dá wọn bú fúnra mi kò ní dá gbogbo yín ẹ̀ ń ṣe èrè.
èmi ò ní rún ẹ kó lọ bá mi bú èmi gangan ni máa gbá sí fún wọn gidi abẹ́ ìṣeré ni wọn ò tó ní tù lẹ́nu èmi ò nídìí kí n rún ẹ kó lọ bá mi bú ọba lọ́rin èmi gangan ni máa gbá sí fọ́ba lọ́rin gbá sí everybody. àwọn tí ò rówó rí wọ́n ti fún wọn tó 200,000 naira kan bóyá 300,000 ara wọn ti dẹ̀lé. ó yá tó bá di next week mo fẹ́ sọ̀rọ̀ pa ṣé wíìkì ni mo fẹ́ sọ̀rọ̀ pa ọba ṣọ́ọ̀bà lọ́rin yẹn ṣọ́ọ̀bà sìlámù ni mo máa sọ̀rọ̀ lórí ẹ̀ kẹ́mọ̀ pé mi ọba lọ́rin ò ní túmọ̀ sí mi o èmi ò ní kí n rán yára kí n tó sọ̀rọ̀ ọba lọ́rin lórí ẹ̀ àfáàwọ̀ assalamu alaikum alájì. all right alaikum salam. all right assalamu alaikum sà. fún tó ti sọ ẹ pé mi mo rán èmi rán ẹ èmi ò lẹ́nu láti sọ̀rọ̀ ọba lọ́rin gbogbo yóò níjọ kúre ọba lọ́rin ṣé wọ́n ṣe ń kí ṣọ́ọ̀bà sìlámù lọ́ba lọ́rin ìjọ sátidé wọ́n ṣe tọ́pìkì fún mi admin ẹ prepare poster rẹ fún mi on Saturday ṣọ́ọ̀bà lọ́rin ṣọ́ọ̀bà ìsìlámù lọ́ba lọ́rin mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ àbórí yìí burú papọ̀ ẹ̀ ń ṣe eré ni tí bá máa respect ẹ̀ tó mi ń tù lẹ́nu fúnra tèmi ẹ̀ kéré sí nǹkan tí máa kó sẹ́nu tí máa jẹ bí ṣàwámà ṣe ti gbọ́ mi ẹ̀ tó mi ń tù lẹ́nu tèmi èmi máa ṣe wọn rán yáyá kó lọ sọ̀rọ̀ sọ́ba lọ́rin èmi ò lè rán yáyá kó sọ̀rọ̀ sọ́ba lọ́rin mo lè ní kó bú ẹ̀yìn wèrè kékèké ẹ̀yà ajá ṣùgbọ́n bá lọ́rin mi ò tó bẹ́ẹ̀ láti rán yáyá ó kéré sí tí mo lè máa ní òun no èmi gangan máa sọ̀rọ̀ bá lọ́rin èmi gangan máa sọ̀rọ̀ máàmù lọ́rin èmi gangan mi ò nídìí yáyá ẹ̀kọ́ sí lọ orí yìí ti burú ó jọ̀la fún yín ẹ̀ ń ṣe èrè. 500,000 owó kí ni ládùúrò olówó tí ń bẹ nílùú lọ́rin ẹ jẹ́ kẹ́lẹ́sẹ̀ ò jìyà ẹ má jẹ́ kẹ́lẹ́sẹ̀ ò sá lọ ẹ má jẹ́ kẹ́lẹ́sẹ̀ sá lọ àwa mùsùlùmí ẹlẹ́sìn ìṣẹ̀ṣe àtẹlẹ́sìn christianity àbára wa jarújà tó le tó báyìí rí àmọ́ bá a ṣe mánéjì ara wa bọ̀ látilẹ̀ ẹnìkan ló dé ní tìtorí pòun náà fẹ́ rí owó mo ti sọ láìmọye ìgbà ìjà owó ni gbogbo wọn jà kì í ṣèjà àbẹ̀rù ọlọ́run majority àwọn gbogbo àwọn tẹ́ ẹ pè lóníbídíà oníbídíà ebáwọn ni ẹ takú wàhálà ebáwọn ni wọ́n ń bẹ nílọrin oníbídíà lélẹ̀ oníbídíà lélẹ̀ oníyanrìn lélẹ̀ oní búlọ̀kù lélẹ̀ àwọn ni wọ́n yanjú tẹ̀yìn òótọ́ rí yanjú yìí gbogbo àwọn tó ṣépè fún ẹnìkan ló dé Kùránì ní bẹ́ẹ̀sán ismul fusuq ba'dal iman ẹ má pèrè ayé lóko ọ̀bú mọ́ ó sì change orúkọ gbogbo àwọn ẹni ọlọ́njẹ́ ń bẹ nílẹ̀ Yorùbá ó fún kálukú súná bú kọ̀ọ̀kan àwọn tó ń tẹ̀lé ńgbà náà dẹ̀ mọ̀ pé n ti ń sọ yìí Kùránì tako ó fún kálukú ní súná bú tí èèyàn ò gbọ́rú ẹ̀ rí nínú ẹ̀sìn ọwọ́ ni wọ́n ń fi òun wé ta lọ́lọ́run ta ni wọn ọba tó fi wé ta lọ́lọ́run torí gbogbo ìwọ ni mẹ́ńtọ̀ rẹ̀ ojú ẹsẹ̀ rẹ̀ ní ń tọ̀ ta lọ́lọ́run ò ní bú àfa àgbà kan orúkọ tó o ti fi pé ń tọ̀hún ni ó fi pé ẹ lọ wo gbogbo ẹni títa lọ́lọ́run tó búlì orúkọ tó ti fi pè wọ́n ní òun náà fi pè ló jẹ́ kí n sọ pé fìtínà ta lọ́lọ́run kéré lórí ọ̀rọ̀ Islam ẹni ó dá wàhálà rẹ̀ gan ní sákìrì yìí o ẹ má jẹ́ kó lọ ẹ mú dáadáa ẹ wò lápèjúwe bàbá wa lágbára omi ọ̀sọ̀dọ̀ lómi pókìtì kódà ẹlòmíì ti ṣe mistake pé wọn lólómi pókìtì kó tó fura pé orúkọ ọ̀bàjẹ́ mọ̀ lélẹ́yìí àbúrò yìí mọ́ ọ̀sọ̀ di àbúrò jí mọ́ Akewugbagold ọ̀sọ̀ di Akewujẹ ẹlẹ́dẹ̀ bàbá mudiru marikas ọ̀sọ̀ di alimarikasu òun nìkan náà ni bàbá mi Ajani Bello ọ̀sọ̀ di Ajani Bello fún mi sáyé sọ ní fusuq ba'dal iman ṣé yóò burú lórúkọ ni ó sọ bàbá Ajani Bello di Ajani Bello ó sọ alájà Kaola di Ògójà àwọn aṣẹ́wó tí wọ́n máa ń tan bẹ́ńtò lọ bá lábẹ́ ilé ohun yìí kan náà ni ó sọ àlìfúlání di àlìfúùfù ohun yìí kan náà ni àlìfúùfù ọlọ́dàálẹ̀ ohun yìí kan náà ni bàbá wa lówóró bàbá yìí kì í dá sí wàhálà kan bàbá ti lé ní 80 bàbá ti fẹ́ wọ 90 ẹ lè rí bàbá yẹn nígbìyà olùbẹ̀rù ọlọ́ni tí máa jókòó kalẹ̀ ó ti dráàgì bàbá fún dídí ọdún kan ó ní bàbá sọ yìí pé àwọn àlìjànú tí wọ́n bá nínú igbó tí wọ́n bá wí kí ni tiẹ̀ ìwọ lọ́lọ́run tó dájọ́ ni ẹ wo bó ṣe dráàgì bàbá over 80 tó jẹ́ pé tí wọ́n bá dráàgì ọ̀dọ́ bẹ́ẹ̀ wallahi èèyàn lè sọdá sí kìyàmù ó dráàgì bàbá yẹn títí
lẹ́yìn ìgbà tó tún dráàgì bàbá yẹn bàbá ń Bàrígà lọ́sọ̀dí awo Bàrígà ohun yìí kan náà ni ohun kan náà Aláàfin ẹ lọ wo fídíò tó fi yẹ̀yẹ́ Aláàfin. àfáà tẹ̀súnmọ́ wọn ẹ ti sọrí burúkú ìkúndé ẹ̀yin ìmáàmù tẹ kírun sí wọn lára ẹ̀ ní látúbọ̀tán rẹ̀ àti additional nìyẹn orí ẹ̀ yí ni ẹ̀yin olórí burúkú tẹ pera yín láàfáà odidi ọba bàbá wa Ọlọ́run ò ní fire fún yín ẹ̀yin olórí burúkú tẹ pera yín láàfáà tẹ̀súnmọ́ bàbá yìí torí kò sì fẹ́ nú mi o àjúwe ibi tí Aláàfin Ọ̀yọ́ máa wọ̀ fún yín Aláàfin Ọ̀yọ́ according to Quran wàá mọ̀ pé ní òfò l'Aláàfin Ọ̀yọ́ pọ̀ ti pọ́ ọmọ náà ni orí paṣípàṣ ẹ wá ń ṣe paṣípàṣ fún Aláàfin Ọ̀yọ́ kò ní dá fún gbogbo ẹ̀yin tẹ́ ń dìfẹ́ǹdì Aláàfin Ọ̀yọ́. ìlú Ìlọrin wọn gbà kéèyàn yẹ̀yẹ́ ọba wọn ẹ̀yin Yorùbá yòókù lẹ máa aláwọ kẹ́nìbọ̀dì ó kàn sọ̀rọ̀ àwọn ọba yẹn ní háò ìlú Ìlọrin ọ̀gbárú ẹ̀ ò lè dárú ẹ̀ wò kọ́ lọ àmọ́ eléyìí ọ̀fẹ́ escape o bí ṣe ń bá a bọ̀ yìí ó ti lo ète ó ti ná owó ọ̀kan lọ́mọ ọ̀káre alájẹ ọ̀kan lọ́mọ ọ̀sọ̀dẹ̀ ẹran lọ́mọ èyí ti jẹ́ tí ò bá sí ọ̀kan lọ́mọ tó gbìjà wa àfáà ni wàláhì bá ti sọ gbogbo wa dẹni tí ó kó àpò pátápátá ẹlòmíì understand ìyàtọ̀ tí ń bẹ láàrin ọ̀kan lọ́mọ àtàlákùnrin yẹn ọ̀kan lọ́mọ wá láti wá gbèjà àwọn àfáà ni ó lè máa ṣe tọrọ òṣèlú bò lórí ọ̀rọ̀ míì o àmọ́ lórí ọ̀rọ̀ Islam ó wá gbèjà àwọn àfáà ni ẹ ò lè máa yẹ̀yẹ́ àwọn àfáà wa ó lè máa faṣọ àwọn àfáà wa ya ntọ́kan lọ́mọ bá wà nìyẹn ó tún mẹ́lòmíì àtòríṣiríṣi ẹ̀wọ̀n tó ṣe fún bàbá wa Ìmáàmù Ìbàdàn ẹ̀wọ̀n tó ṣe fún bàbá wa Ìmáàmù Ìbàdàn nígbà ọ̀rọ̀ oṣù líle ṣẹlẹ̀ níbi ọdún 4 àbí 3 sẹ́yìn ó sì drag àwọn èèyàn láti 2019 2020 2021 22 23 ó ti kọ́lé ó ti rọ́kọ̀ èèyàn ṣèkàmọ́ níbà ní téèyàn bá pẹ́ bí ìkà ó kà á ẹni tí ò ní nǹkan kan tí ò níṣẹ́ tí ò lábọ̀ ẹni tó jẹ́ pé ilé obìnrin ní gbé ẹni tí ò ní nǹkan kan mo dé lu ẹ̀ nílùú òyìnbó náà owó ara mi mo fi ra tíkẹ́ẹ̀tì lọ́wọ́ ara mi mo fi ra tíkẹ́ẹ̀tì wọ̀ mo fẹ́ lè fúnra mi lóúnjẹ nínú ilé wò níbi tí nǹkan burú dé ẹni tí ò ní anything ló wá jáde ló wá pé everybody máa pè mí ní akéwùjẹ ẹlẹ́dẹ̀ ǹso àpàdé níbi tó ti yẹ ká pàdé wà láàyè àpàdé àwọn ògo Ìlọrin mo sọpọ́ọ̀tì wọn lórí tí wọn gbé dání tí wọn ò bá sọpọ́ọ̀tì èmi lórí eléyìí àpàdé mo tó ẹrù mi gbé wàláhì làzí mo tó gbé o lè escape ọ jẹ ìyá gbogbo àwọn bàbá tó ọba ló kọjá yìí kò sí o lè escape alájà Kaula tó fi ẹnu gbé ìhòòhò rẹ̀ jáde ọ jẹ ìyá ẹ̀ ẹni ọjọ́ dánwò ẹ̀wò nílùú òyìnbó ń bẹ lẹ́wọ̀n dì sìn ọ jẹ ìyá ẹ̀ ọ jẹ Nàìjíríà ó tún jẹ níbòmí kò sí ìbẹ̀rù ń bẹ gbogbo ń tọ́ba ó sì perfect níbi kó báyàn lórúkọ jẹ́ kó fírèmù àdánwò sórí èèyàn nítorí pé òun fẹ́ kọ́ mọ́sálásí ebi lọ́ba mọ́sálásí Al-Fulani jẹ́ tí n sọ show me your boss bí ṣe ń ṣe show me your boss nísìnyí advertise ti tiẹ̀ mọ́sálásí òun náà lọ́kọ̀ káwọ́ bóyá ilé yìí ni ó gbé ọ̀dà àlìjẹ́ náà mo fẹ́ ṣàyé mo fẹ́ ṣàyé mo fẹ́ ṣèjú nìyẹn ìwọ nìyẹn ayé nìyẹn kò sì máa ṣe lọ ìwọ nìyẹn ayé nìyẹn kò sì máa ṣe lọ. Àfáà Al-Kutubi ọmọlúwàbí púpọ̀ ní ọlọ́mbọ lẹ́kọ̀ọ́ ọwọ́ pé mo sọ wípé Al-Fulani àti gbogbo ẹjẹ́ àsọ̀kan mo mọ iye wáàsí tí àfáà náà ṣe fún mi tí pé ẹ má tò mí àwọn àgbẹ̀yìn àgbà alábòsí ẹ má tò mí má wọn kílókèrè àtàkì Fulani ẹ má tò mí má wọn oníyàwó 3 ò ní máa padà sí ibú títí ayé Ọlọ́run bá mi dúró tiẹ̀ àti parí tààrin ara wa kódà níjọ́ tó sọ̀rọ̀ tó sọ bóyá ló ń gan mọ̀ kó ń sọ toró lòun ọ̀ràn tíjọ́ tó ń sọ èmi ṣe wáàsí kan tí mo sọ pé bí ayé bá dàrú bí súnà bá dàrú máa dá súnà tiẹ̀ ṣe òun dórí kínní ń lọ sọ yí pé dá dúró ta òfìkì mo sọ fún mo ní òtí ẹ̀wọ́jọ́ orí wa síra wa bí òtí ẹ̀ jìnnà tó nǹkan tó jẹ́ pé díẹ̀ náà la fi jura wa lọ wàláhì ó dẹ̀ ṣe dáadáa tó pọ̀ Ọlọ́run kó bá mi san àfọ níyàwó 3 lẹ́san dáadáa Ọlọ́run má padà lẹ́yìn ẹ̀ ó bá mi kú ti gbọ́n bẹ̀lẹ̀ tí kọ̀dámù tá a kú ti bá ikú dáná sí ya lábúyà ṣàlọ́hù ẹ̀yin ará Ìlọrin ikú dáná sí ya ọmọ Ìlọrin lábúyà ṣàlọ́hù. mo mọ kíní kan dájú ìlú
ìlú àlùbáríkà nílùú Ìlọrin tọ́rọ̀ bá dọ̀rọ̀ ẹ̀sìn Islam bọ́ ọ bá kéwú nílẹ̀ Yorùbá bọ́ ọ gbá tó o bá gba Ìlọrin lálọ ọgbà Ìlọrin lábọ̀ kò sọ́gbọ́n tó rí dá sí tó o bá gba Ìlọrin lálọ ọgbà lábọ̀ kò nẹ́sẹ̀sì kò dé lu Ìlọrin o kò tó gbàbẹ̀ lọ tàbí kò tó gbàbẹ̀ bọ̀ gbogbo bí ọba dé bí ọ̀rọ̀ Islam lọ́mọ kan owó Ìlọrin ní tí mo mí bọ́ ọ bá gbàbẹ̀ lọ lálọ ọgbàbẹ̀ lábọ̀ ìlú tó jẹ́ pride Islam nílùú Ìlọrin Akewugbagold ọmọ Akewugberu mo rí ọmọ kan tó jáde tí ń pé ìwọ ń bú àwa Ìlọrin mo ti kọ́kọ́ pe lọ́ọ̀yà mi pé ọmọ yìí wà lára àwọn tẹ́ park mo kàn tún wò pé ọmọdé ń ṣe torí kò sí bí ń ṣe fà á tí bàbá Bariga fa nǹkan tì lọ́wọ́ mi má kàn rí pé mo waste effort ni kí ló dé táwọn ọmọdé yìí ò ṣe làákàyè ẹ kàn jáde ẹ kàn mọ sọ̀rọ̀ anyhow ẹ kàn jáde. La ilaha illallah anabi lẹni tó bá fẹ́ dàgbà láyé kọ́pọ́n àgbàlé tó bá ẹni bá fẹ́ dàgbà láyé èmi ò pera mi lágbà bẹ̀tọ̀ Ọlọ́run pọ́n mi lé níwọ̀nba bí ò tiẹ̀ tó tàwọn tí wọ́n bí wo Ọlọ́run pọ́n mi lé níwọ̀nba mi ò sì pera mi lágbà gbogbo àwọn ọmọ ó yẹ kí nǹkan yìí nǹkan kan gbé ẹnìkan dé kóòtù à ń yanjú ẹ̀ lọ́wọ́ àti ìrì yanjú ẹ̀yin náà sì kódà omi ìláyà yóò tún gbé fọ́tò mi síbẹ̀ yóò gbé fọ́ọ̀mù yìí gbé ọ̀ràn burúkú tó lè gbé ọdẹ wọn